ìkúnlẹ̀ abiyamọ o èèyàn méjìlá kú méjì mí-ín fara pa níbi ìjàm̀bá ọkọ̀ ńìlọrin ó kéré tán èèyàn méjìlá ló pàdé ikú òjijì lásìkò tí àwọn ọkọ̀ méjì forí sọ́ra wọn ìyẹn ọkọ̀ tirẹ̀là àti ọkọ̀ bọ́ọ̀sì elérò méjìdínlógún lójú òpópónà márosẹ̀ ọkọ̀lọ́wọ̀ nílùú ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ kwara. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́rùú wednesday tí í ṣe ọjọ́ 22 oṣù kínní ọdún 2025 yìí ní nǹkan bíi aago 3 ọ̀sán ó kọjá ìṣẹ́jú márùndínlógójì. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó-arére lọ́wọ́, ọkọ̀ tirẹ̀là kan pẹ̀lú nọ́ḿbà ìdánimọ̀ AYE 218XC ló lọ́ọ́ forí sọ ọkọ̀ bọ́ọ̀sì pẹ̀lú nọ́ḿbà ìdánimọ̀ TTN 556XA. ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún ló ń kó àwọn èèyàn àti màálùú láti ìlú ìlọrin lọ sílùú ògbómọ̀ṣọ́ nígbà tí ọkọ̀ tirẹ̀là ọ̀hún rin ìrìnàjò bọ̀ láti ìlú èkó lọ sílùú kánò. àwọn ikọ̀ tó ń dáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn ọlọ́pàá ẹ̀ka ti G-Division tó jẹ́ ti ọlọ́jẹ̀ nílùú ìlọrin ni wọ́n tètè gúnlẹ̀ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn láti lọ́ọ́ gba ìtọ́jú nígbà tí wọ́n gbé òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí wọn. ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún ṣùgbọ́n eré àsápajúdé àti ìwàkuwà náà lè ṣokùnfà eléyìí. àwọn agbófinró wá rọ àwọn ọlọ́kọ̀ láti máa ṣe sùúrù lójú òpópónà kí wọ́n sì máa tẹ̀lé gbogbo òfin ìrìnnà láti lè dẹ́kun irú ìjàm̀bá báyìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó-arére online TV. ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀.